Bàbá US man, ẹ ṣé gan adúpẹ́ tẹ́ jẹ́ ká mọ àbọ̀ ìpàdé tẹ́ lọ ṣe. Tẹ́yìn àti Sunday Igboho ṣe lórí WhatsApp. Àkọ́kọ́ náà, gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ, bàbá. Mo fẹ́ kẹ́yin fún rárá yín náà kẹ́ gbé ọ̀rọ̀ yẹn wò. Torí ẹ sọ wípé àti Sharia law àti ti normal lawyer gogogo táwọn olóyìnbó kàwé fún ipe méjèèjì ni ẹjọ́ wà. Mo fẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ sọ pé ń ṣe yẹn bàbá. Mo fẹ́ kẹ́ bá mi gbé ọ̀rọ̀ yẹn wò. Àkọ́kọ́, ẹni wípé torí pé Sunday kò yà lọ́dọ̀ Emir. Ọba mélòó ni àwọn àfáà yín fún ní respect nílẹ̀ Yorùbá US? Ọba mélòó ni àwọn àfáà yín ní Ìlọrin tó fún ní respect nílẹ̀ Yorùbá yìí, even ní Kwara State? Ọba mélòó náà fún ní respect? Àwọn àfáà yín, àwọn ìmáàmù yín tẹ́ kó jọ tán lọ gbẹ̀kọ́ wá láti Ìlọrin, tẹ́ train láti Ìlọrin, tán wá da imam. Even nílẹ̀ wa yìí tí ń ṣe Kwara State, ọba mélòó náà fún ní respect, which means pé ẹ̀kọ́ tá ẹ̀kọ́ wọn náà gbé síta. Ẹni Sunday Igboho sọ wípé òun náà sì máa kó àwọn Fúlàní mọ́ ìlú ẹkùn. Sunday Igboho lè suggest ẹ̀ but àwọn ọmọ Yorùbá ò ní gbà á. Tá a bá dẹ̀ ti gbà fún Sunday Igboho kò sí nǹkan tó lè ṣe sí. US man, Sunday Igboho lè sọ fún yín wípé òun máa kó àwọn Fúlàní Ìlọrin sínú ìlú ẹkùn bọ̀ ṣáré àwọn ọmọ Yorùbá a ní ìgbà sórí pákó bá ti ṣe é ṣán wọ́n máa ń kó sórí ni. Tẹ́ bá ti mọ̀ wípé tí ẹ Yorùbá ti pọ̀jù fún yín ẹ yà àwọn ìgbómìnà ẹ yọ Ìlọrin nìkan sọ́tọ̀ torí mi ò mọ kókó nǹkan tẹ́ ti ṣe sí gbogbo security tó ń ṣẹlẹ̀ ní Kwara State ẹ̀yin ará Ìlọrin kí ni kókó nǹkan tẹ́ ṣe? US man, ìgbà tí gbogbo ẹ lé tó ń kó àwọn ọmọ bíi 190 something kúrò ní odidi ìlú kan tó lọ kó wọn ní kéwú kí ṣó jáde wá sọ̀rọ̀ advice wo ló jáde wá fún àwọn Fúlàní bíi títí ẹ US? Advice wo ló jáde tó wá fún àwọn Fúlàní? Advice wo ni ẹ máa sọ sí àwọn Fúlàní ẹ? Ó wá sọ wípé kó má sọ wípé Fúlàní nìkan ló ń gbéyàn. Ṣé àwọn ọmọ Yorùbá ló bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọba ní Kwara State? Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣé àwọn ọmọ Yorùbá ló lọ rep àwọn ọmọ wa ní Kwara State? Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní US man. Ṣé àwọn ọmọ Yorùbá ló kó àwọn ọmọ almost 200 lọ lẹ́ẹ̀kan ṣoṣo tó lọ ń kọ́ wọn ní kéwú? US má gbàgbé o, gbogbo àwọn ajínigbé tó wà ní agbègbè Ondo, Èkìtì, Kwara State náà ti máa kó wọn o. Kwara State náà máa kó wọn padà lọ o. Inú Kwara State náà padà lọ náà ti gbà wọn o. Kí lórí ṣe sí? Àdírẹ́sì wo lórí àdírẹ́sì àwọn èèyàn? Mi rò pé lọ́ọ̀yà ọ̀mọ̀wé ni yín sà. Gbogbo ẹnu mo fi sọ o. Ẹ kì í ṣe lọ́ọ̀yà ọ̀mọ̀wé o. Torí tẹ́ bá jẹ́ lọ́ọ̀yà ọ̀mọ̀wé ni. Èyí tẹ́ sọ wípé Sunday Igboho ó ń dúró fún Yorùbá nation. Tẹ́yin ò dẹ̀ faramọ́. Tẹ́yin ò bá faramọ́ Yorùbá nation. Táwa bá faramọ́ kọ́. Ẹ̀yin ni kò lè gbẹ́nu gbogbo Ìlọrin sọ̀rọ̀. Ẹ gbàgbé. Ẹ kó sì lọ. Ẹ̀yin nìkan ò lè gbẹ́nu gbogbo Ìlọrin sọ̀rọ̀. Gbogbo wàhálà tó ti ń ṣẹlẹ̀ ní Kwara State kí lẹ rí ṣe sí? Kí ẹ wọlé address. Ẹ wọlé pé gómìnà yín síta sí. Ṣùgbọ́n tó bá ti kan ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá báyìí, ẹ bọ́ síta ni, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣé Ìgbòho lápin? Ṣé Ìgbòho lá sọ wípé kí ọba Yorùbá máa jẹ? Nǹkan tẹ̀dẹ̀ ń bẹ̀rù sí kò sígbà tí ò ní ṣẹlẹ̀. Nǹkan tó bá yẹ pé bí eléyìí lẹ́yìn tẹ́ pé ayé ní lọ́ọ̀yà fẹ́ máa bá lọ ẹ̀. Nǹkan tẹ́ ń bẹ̀rù sí yìí kò sígbà tí ò ní ṣẹlẹ̀. Torí àwa náà ò dẹ̀ wá ní dúró kẹ́ máa bá gbogbo ẹ̀ lọ bí eléyìí. Ẹ wá ní Sunday Igboho sọ wípé òun fẹ́ kó àwọn Fúlàní, òun fẹ́ fi ṣe ìrù ẹkùn. Ṣé tó Sunday Igboho nìkan ní ìrù ẹkùn ni? Irọ́ o, àwa ò ní gbà ni. Mo tẹ̀ jẹ́ ìbá mi Igboho ṣá. Àwọn gọ́kàn sọ ni. A ní gbà. Because ìsọ̀rọ̀ sí ẹ̀yin fúnra la yín tẹ́ pé la yín ní lọ́ọ̀yà yìí. Ìsọ̀rọ̀ sí yín, ìṣesí yín kò mú ìfẹ́ dání. Ìsọ̀rọ̀ sí yín, ìṣesí yín kò mú ìfẹ́ dání. Ẹ̀ẹ́dẹ̀ lè force anything lé wa lórí. Ṣé wọ́n níjọba ni tó ń sọ wípé Sunday Igboho ní wọ Ìlọrin? Even Abdulrasaq gómìnà yín tí Tinubu bá pàṣẹ wọn ò bí dá kò lè bá Sunday Igboho kò lè dá dúró. Ẹ forget. Ẹ bá pọ́n yín lé ẹ̀jẹ̀ kóra yín lé. Tẹ́ bá ti ní ẹ̀fẹ́ kóra yín lé. Tẹ́ bá ti sọ pé àbùkù lẹ́fẹ́ àfún yín. Because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wá ní Sunday Igboho ẹ tún ní kò lọ sí ọ̀dọ̀ Emir. Kò lọ sí ọ̀dọ̀ Emir, kò lọ kí Emir gbà tó wá sí Ìlọrin. Ọba mélòó ni àwọn ìmáàmù yín
yín no respect nílẹ̀ Yorùbá kí má tiẹ̀ sọ pé Kwara State ìwọ fúnra rẹ̀ gan US man wo bó ṣe ń bólúbàdàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ló fi sórí ibẹ̀ ṣé Olúbàdàn lásọ wípé kí TaniOlohun lọ máa bú yín ni kí ló kọ Olúbàdàn pẹ̀lú ọ̀rọ̀ TaniOlohun ẹ bá ní case pẹ̀lú Olúbàdàn ẹ fèsì Olúbàdàn ẹ má gbé ọ̀rọ̀ TaniOlohun ẹ má gbé wọ ọ̀rọ̀ Olúbàdàn rárá ẹ trade ló dẹ̀ ṣe yín kò sí nǹkan méjì torí gbogbo ọ̀rọ̀ tí TaniOlohun sọ náà àwọn òótọ́ wà nínú àwọn ọ̀rọ̀ yẹn o tẹ́yìn fúnra ara yín dẹ̀ mọ̀ ọjọ́ wo lẹ fẹ́ lẹ́mí ìdáríjì ẹ wá ní ọjọ́ Monday òun ní court case TaniOlohun òun tó tí lọ́ọ̀yà bá jí a máa gbàdúrà kọ́ lóun jẹ́ kó ń rẹjọ́ ṣùgbọ́n àwọn ẹjọ́ kan wà tó jẹ́ wípé tẹ́yìn bá gbàdúrà ẹ̀ jù tí ìpadàbọ̀ ẹ̀ bá báǹsì lórí ẹnìyẹn gan ò ní lè wò tán a ní kẹ́ jẹ́ kí a pọ́nra wa lé kẹjá pọ́nra wa lé gbogbo nǹkan tẹ̀ ń fà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú ẹ̀sìn ẹ̀ ń jẹ́ kó yé wa pé àwọn Muslim ẹ oníjàgídíjàgan ẹ láìkí wàhálà ṣebí Ìlọrin ẹ mà ló ń dàlẹ́ ti Ìlọrin kí ló dé tí ò ṣe sí peace ní Kwara State tó bá jẹ́ pé ní peace ti yín kí ló dé tẹ́yìn bò ṣe fi wọ̀ wá wípé ẹni peace ni ó ṣe jẹ́ pé gbogbo ìgbà wàhálà ìjà gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ ń sọ pé nínú ọ̀rọ̀ márùn-ún tó ṣì wà ńlẹ̀ ẹyọ̀kan ṣoṣo lẹ ṣì address àwọn ẹyọ̀kan yẹn ló dẹ̀ ṣì kéré jù ṣàfẹ́ sá lọ fún yín ni ṣáà wá sá lọ ni kò possible ká sá lọ fún yín kò possible ká sá lọ fún yín agbára wà lórí internet ẹ gbàgbé agbára ó wà lórí internet gan US man ẹ tẹ̀ jẹ́jẹ́ ẹ jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ ṣùgbọ́n pé bóyá Sunday Igboho ń bọ̀ wá káwọn ọmọ Fúlàní sí ìlú ẹkùn yẹn ẹ má gbẹ́kẹ̀lé o torí Igboho Oosa gan wọn ò ní fẹ́ dánwò